lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, èyí tí í ṣe ọjọ́ 29 nínú oṣù kẹjọ ọdún yìí, the 29th of August 2025, ó ní Ẹbọra Òwu èèyàn Balógun ìlú Òwu ní ilẹ̀ Ẹ̀gbá ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ ààrẹ ológun Nàìjíríà láàrin ọdún 1976 sọdún 1979 tó tún jẹ́ ààrẹ alágbádá Nàìjíríà láàrin ọdún 1999 sọdún 2007, ìyẹn olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ iná máa ṣàbẹ̀wò sí ààfin kábíyèsí ikú bàbá yèyé ìyẹn Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé àkọ́kọ́ láàfin ẹ̀, tó sì jẹ́ pé gbàrà tí àwọn àwòrán àbẹ̀wò olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lọ́dọ̀ Aláàfin tó ti balẹ̀ sórí ọ̀rọ̀ ayélujára, ìlọ̀pọ̀ ọmọ Yorùbá ni wọ́n ti ń béèrè pé kí lẹ́bọra Òwu kí ló lọ́ọ́ ṣe lásìkò tí ìjà àgbà tó ń lọ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀nìrìṣà kábíyèsí àrólé Oòduà Ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. Kì í ṣe ìròyìn mọ́ wípé ìjà àgbà ó ń lọ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ lórí oyè ọ̀kanlọ́mọlẹ̀ Yorùbá tí Aláàfin fẹ̀sùn kàn ní pé ó fi gbajúgbajà oníṣòwò ọmọ bíbí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni olóyè Ìdọ̀tun Jubril Sànúsí tó fi jẹ, èyí tí Aláàfin tó lòun fún Ọọ̀ni ní wákàtí 48 tó jẹ́ ọjọ́ méjì láti gba oyè náà tàbí kó rí nǹkan tójú ẹ̀ máa rí. ṣá o bí ọ̀rọ̀ náà ṣe di ariwo tó táwọn àgbà ilẹ̀ Yorùbá tí wọ́n ti dá sí ọ̀rọ̀ náà, ó jẹ́ ìyàlẹ́nu nígbà táwọn èèyàn tí wọ́n rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ààfin kábíyèsí lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, èyí tó jẹ́ káwọn èèyàn máa béèrè pé kí ni ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè náà kí ni ó lọ ṣe lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. ṣùgbọ́n nígbà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe ìwádìí lọ́dọ̀ àwọn tó súnmọ́ Ẹbọra Òwu, a lè fìdí ẹ̀ múlẹ̀ pé àgbà kì í wà lọ́jà kó yọ ọmọ tuntun wà lọ́básanjọ́ fọ̀rọ̀ ṣe gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá Tòótọ́ tí Ọbásanjọ́ jẹ́ àgbẹ̀ pé bàbá náà ti pinnu láti dá sí ìjà àgbà àárín òun àti Ọọ̀ni. bẹ́ẹ̀ la gbọ́ pé bó ṣe ń bá Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá tí wàhálà náà tó ti bẹ̀rẹ̀, inú ń bá Ọọ̀ni náà sọ̀rọ̀, tá a sì gbọ́ pé lẹ́yìn àbẹ̀wò sí Aláàfin, bàbá yóò tún ṣàbẹ̀wò sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ náà. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Aláàfin ó bá Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ lórí ìjà àgbà tóun àti Ọọ̀ni jà. bẹ́ẹ̀ la gbọ́ pé Ẹbọra Òwu ó gba Aláàfin Ọ̀yọ́ nímọ̀ràn pé láti ṣe jẹ́jẹ́ o àti láti jẹ́ kí ìfẹ́ àti ìṣọ̀kan ilẹ̀ Yorùbá kó jẹ òun àti Ọọ̀ni lógún, nítorí tó ní ìjà kọ́ ní ìran Yorùbá ló nílò lásìkò yìí. lásìkò àbẹ̀wò Ọbásanjọ́ náà, ènìyàn ọmọ ẹ̀ tó náà ti jẹ́ sẹ́nítọ̀ rí lórílẹ̀‐èdè yìí, ìyún sẹ́nítọ̀ Ìyábọ̀ Ọbásanjọ́ inú ti kọ́ wọ́rìn pẹ̀lú bàbá ẹ̀ tó tẹ̀lé, tá a sì gbọ́ pé láìpẹ́ láì jìnnà Ọbásanjọ́ yóò tún ṣèpàdé irú ẹ̀ pẹ̀lú Ọọ̀ni Ilé-Ifẹ̀ náà láti yanjú gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ pátápátá.